àgbà wàá búra bẹ́wì ò ṣe ọ́ rí. Ẹ tún kó àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ńlé, gbogbo àwa tọ́lọ́run ti kádàrá pé ká dàgbà, àwa ní tètè yànkú láṣẹ Ọlọ́run. Àwa mélòó la rántí ìwé Aláwìyé yìí? Ọdún wo ló bóde? Ọdún wo lẹ̀yin kà nílé ìwé tọ̀dọ̀ tiyín? Kí sì làwọn nǹkan tẹ́ ẹ kọ́ nínú rẹ̀ nígbà tẹ́ ń kà lọ́wọ́? Àmọ́ béèrè tèmi ó bi wá rèé, ń tá a kọ́ pọ̀ o, èmi ò mọ̀ tọ̀dọ̀ tiyín. Àmọ́ àwọn àkọ́sórí kan wà tó jẹ́ gbajúgbajà. Ṣàṣà lẹni tí ò ní kà á, ṣàṣà sí lẹni tí ò ní. Pàápàá jùlọ gbogbo àwa tá a bá mọ̀ pé a ka ìwé ńgbà tá a kéré, tó jẹ́ pé ńlá lò nílé ìwé ńgbà tẹ́gbọ́n wa lò tán, àwa náà gbà lọ́wọ́ wọn. Kì í ṣe pé bóyá ẹ̀gbọ́n mi ràwé kan tiẹ̀ lọ́tọ̀, èmi náà ra tèmi náà lọ́tọ̀. Ayé ò rí bẹ́ẹ̀ ń gbà wọn. Bí wọ́n bá ti lò tán, èmi náà lò ó, ń tún fi pamọ́ fábùrò mi tí ń bọ̀ lẹ́yìn bá a ti ń lò ń gbà nù. Èmi ò bá wọn Indomie generation ti sìn sọ̀rọ̀, àwọn tó ka ìwé yìí ni mò ń bá sọ̀rọ̀. Ẹ ṣeun. Kí wá ni tí mo fẹ́ fàyọ ni pé àwọn àkọ́sórí kan wà ńbẹ̀ tó jẹ́ gbajúgbajà. Ibẹ̀ láti rí iṣẹ́ lògùn ìṣẹ́, múra ṣíṣe ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà la sì tún rí ọmọ àtàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìwé náà ni. A kí ọ̀jọ̀gbọ́n tó kọ ìwé, bàbá wa J.F. Ọdúnjọ, torí pé bàbá wa ṣe iṣẹ́ ribiribi, wọ́n kópa takuntakun, wọ́n fi àwọn ìwé ìkìlọ̀ wà, wọ́n sì fi dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ yálà nínú ẹ̀kọ́ tilé ìwé àti tilé, pàápàá jùlọ àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé a lè rí tọ́ka sí pé ẹ̀kọ́ rèé ni bàbá yìí ní wọ́n fi àwọn ìwé ìṣe. A kí wọn o, a sì lù wọ́n lọ́gbọ̀ ẹnu. Gbogbo ibi tí wọ́n bá wà, bóyá wọ́n ń bẹ láyé àbí wọn ò sí mọ́, Ọlọ́run ọba mi yóò bá wà pẹ̀lú wọn, kò sì ní fi wọ́n lẹ̀. Gbogbo àwa tá a wá wà nínú ilé tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń bá fọ́nrán yìí pàdé. Àkọ́kọ́, bó bá jẹ́ pé wọ́n kárí ó lò nílé ìwé, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí fọ́nrán yìí. N tí wọ́n bá rántí nínú tó ọkà nínú rẹ̀, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí. Ọdún wo ni wọ́n lò lọ́dọ̀ tiẹ̀, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí. Ilé ìwé wo ni wọ́n lọ tó ti kà á, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí. Ṣẹ́gbọ́n ni wọ́n tó wá lòkù fábùrò rẹ̀, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí. Àbúrò ni wọ́n tẹ́gbọ́n rẹ̀ lòkù fún ọ, jẹ́ n rí ọ lábẹ́ àríwísí. Kò ní bàjẹ́ o, lágbára àṣẹ Èdùmàrè. Èmi ti yín tòótọ́, Káyọ̀dé ni mí, Àjàó ló kọ bàbá tó bí ń lọ́mọ. Ọmọ ayé mi ọ̀dà, àwa ìṣépè ràn wá, ògbó ajílété ńlá ti gbé bí mi, àyàkókò nà kí ajímútábà lóògùn. Àgbà wàá búra bẹ́wì ò ṣe ọ́ rí. Àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ dàgbà dà, ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà. Kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó lẹ́ni lásán bí àgbà, kò lè lákìsà bí àgbà, àmọ́ èmi ò yí gbà. Fàgbà lágbà òní lágbàlágbà tó fẹ́ gbà mí láyà, ìfàgbà wa àgbà wa kúra wò. Bẹ́wẹ̀ ò ṣe é rí.